ẹ̀yin tèmi wàhálà tún ti ṣẹlẹ̀ nílùú Ìkòròdú o lórí ọ̀rọ̀ àwọn kidnapper àtàwọn agbénipa. Arábìnrin tẹ́ ń wò lórí àwòrán yìí ó sọ ìrírí tó rí experience tó ní bó ṣe escape lọ́wọ́ àwọn agbénipa yìí. Ó ní wọ́n tún wọṣọ àmì o, wọ́n wọṣọ ọlọ́pàá o, ẹjọ́ o, December làwà o, kóníkálùkù má lọ forí kó nǹkan tá a mọ̀ ń pa ẹ̀. Wọ́n ní kẹwàá vigilant gan ẹ lajú gan because arábìnrin máa ṣe àlàyé bó ṣe escape lọ́wọ́ àwọn people yìí, bó ṣe bẹ̀rẹ̀ sí suspect wọn, ibi tí gbogbo wàhálà yẹn ti ṣẹlẹ̀, wọ́n gbé lórí bóyá orí márùwà nàbí inú bọ́ọ̀sì ni. Ó ṣàṣàlàyé pé àwọn kidnappers ti pọ̀ gan. Ó ní kò ń ṣe Haúsá nìkan ló wà ní kíní, kẹ má ló pa Haúsá nìkan o. Ó ní bóyá àwọn Yorùbá náà wà ń bẹ, kò tiẹ̀ yé mi mọ́. Anyway, ẹ jẹ́ ká gbọ́ ìkúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu arábìnrin because ọdún lọ sópin, oríṣiríṣi jàmbá ń ṣẹlẹ̀ lọ́tún àti lọ́sì. Awareness ń dẹ̀ láti carry everybody because awareness náà ló lè jẹ́ ká má kó sínú jàmbá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á gbọ́ ìkúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu arábìnrin. Don't forget to subscribe, like and share. This is DIGINAIJA TV. Guys, if you are in Ikorodu now, you have to be very, very careful. You have to be very, 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 very careful. If you are in Ikorodu now, guys, please help me to repost this video, please, and share and like, please. I beg in the name of God. If you are in Ikorodu, you have to be very, very careful. If I tell you what I see this morning, if I tell you what is happening to me this morning, if I tell you guys, like, this is what is happening. I went to the garage this morning to go and send my customer package. All those, I'm a fashion designer, so mo wá lọ sí garage pé kí n lọ send order fún àwọn customer. Mo ṣá sáré lọ send ẹ ní ìdájí because mo lọ sí àìsùn ìparí oṣù, that's name more service. So mo wá sáré lọ ní ìdájí pé kí n sáré lọ send ẹ because mọ́tò tó fẹ́ lọ yẹn àwọn mọ́tò ìdájí ni, ṣé understand, pé kó lè sáré bá mọ́tò kẹ́ni ẹ lè tèmi síbẹ̀ because wọ́n náà fẹ́ lò ní ọ̀sán kó lè meet up. So bí mo ṣe wá wọ napep, mo ti lọ deliver nǹkan tí mo fẹ́ deliver. Bí mo ṣe wá ń bọ̀ padà, ìgbà tí mo wà nínú napep yẹn mo rí pé gbogbo àwọn tó wà nínú napep aṣọ ọlọ́pàá ni wọ́wọ́, ṣe understand, wọ́n wọ aṣọ ọlọ́pàá. Nǹkan tí mo sọ mi ní access láti ṣe fídíò ni because ìgbà tí mo ti ń rojú wọn yẹn ò jọ ojú tó ṣe kinní. Tí má dẹ̀ ti wà ní inú garage Ìkòròdú yẹn, mi ò kí ń fi fóònù mi sí ọwọ́, mo máa ń fi, mo lè fi sínú abẹ́ mi àbí kí n fi sínú, mo ṣá lè fi sínú bra àbí kí n fi anywhere, ṣe understand. So ìgbà tí mo wá rí pé ọlọ́pàá ni gbogbo, I was like, èèyàn kan wá bọ́lẹ̀ fún mi. Ìgbà tí mo débẹ̀ mo rí pé gbogbo wọn ti pé èèyàn kan ti wà níwájú, èèyàn kan wá bọ́lẹ̀ fún mi pé kí n wọlé sí àárín. Mo ní pé rárá. Èèyàn kan dẹ̀ ti send video kan sí mi pé Ìkòròdú pé wọ́n ti ń kidnap àwọn èèyàn ń sìn. Mo ní rárá pé mi ò wọlé sínú, pé mo wà okay níbi tí mo wà yìí, ṣe understand. Mo ṣá rí pé gbàtà ṣá ń bọ̀ wọ́n wá níbo ni mò ń lọ pé because ọ̀tọ̀ ní ibi táwọn fẹ́ gbà. Mo ní how, pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n ń ṣọ̀nà lọ́wọ́. Mo ní àzá ọ̀nà bó ló ń ṣe lọ́wọ́. Wọ́n ní pé ó ní ibi táwọn ṣàfẹ́ gbà tó máa fast, pé àwọn fẹ́ já owó ticket fún àwọn tí wọ́n máa ń gba owó àwọn ticket níbi ọ̀nà tẹ́ bá lọ sọ́nà garage láti gbogbo yẹn. Mo ní pé I don't understand. Mo ní ẹ wò pé èmi ń kánjú torí mi ò tí sùn, ṣe understand. Mo ní mi ò tí sùn pé I have to be going, pé please pé kàn jẹ́ kí n, àbí tẹ́ bá ti gba ibi tí mo fẹ́ gbà pé kàn jẹ́ kí n tètè máa lọ. So wọ́n wá ní pé kò sí wàhálà, madam, come inside now. We can't do something bad for you now because we see us that we are on uniform. I was like, you are on uniform, Azal. Money no. Mo lọ ṣe máa gbé mi gba ibi tí ò ní favor mi. Ibi tẹ́ fẹ́ lọ gbé mi gbà yẹn kò ní favor mi. Mo ṣe ní láti máa gbé bike tó máa gbé mi padà wá sí ibi tí mo lọ pé kò lè favor mi. Please, wọ́n wá nínú wàhálà pé kí n jẹ́ ká máa lọ. Bá ṣe ṣàṣe ń bọ̀ nìyẹn. Ẹni tó bá mọ bí orí hùn yẹn, ibi orí hùn college yẹn, ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá kan máa ń wà ńbẹ̀, but kò ń ṣe gbogbo ìgbà náà máa ń wà ńbẹ̀. Ṣé believe pé ńgbà tí a fẹ́ débi orí hùn college yẹn, bí onínàpep yẹn mo dẹ̀ wà talent because ọkàn mi ò balẹ̀ mọ́. Ṣé ti understand. So bá ṣe mo rí pé driver yẹn ẹni tó ń wà napep yẹn ó kàn fọwọ́ gbá orí steering ni pé fuck shit. Ó wá sọ fún mi gbà pé madam, pé àwọn ò lè gba ibi báyìí mọ́, pé àwọn fẹ́ tàn láti gba bẹ̀. Mo ní pé no, pé ẹ lè gbé mi gba ibi tí mi ò like iṣẹ́. Ó bá ní kí n calm down. Tẹ́ bá rí bọ́yé tì mí. Tẹ́ bá rí bọ́ ṣe tì mí. If you see how these people put me nínú mọ́rúwá, tẹ́ bá rí bọ́ ṣe tì mí. Bí mo ṣe kó bàtà mi sórí délé lélẹ́yìí, everybody kàn wò mí ládùúgbò pé àbáǹtì ti mad ni, mi ò mad. This one is not content. Guys, if you are in Ikorodu, if you are living in Ikorodu, please, you have to be very, very careful now. Very, very careful. Tẹ́ bá rí wọ́n ṣe tì mí. Tẹ́ bá rí bí wọ́n ṣe tì mí. Even tó bá jẹ́ pé fóònù mi, tó bá jẹ́ pé mo ò tí ì sin fóònù mi sí inú leggings tí mo wọ̀ ni, àbí kí n ti fi sínú ara mi dáadáa ni. Bọ́n ṣe tì mí yẹn, wàláhì tàláhì, ṣé mọ̀ pé fóònù mi ò bá fọ́, number 1 ní kejì gan mi ò bá ṣèṣe gan. Àwọn boys yẹn wá bẹ̀rẹ̀ sí ní lé wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn. Wọ́n rí tẹ́ bá rí wọ́n ṣe wà náà pẹ́pẹ́ tí máa mọ̀ pé bàbá kidnapper ni wọ́n. Kò ń ṣe àwọn àbókí nìkan ni bandits ń sìn yìí o. Kò ń ṣe àwọn àbókí nìkan, àwọn Yorùbá ẹ wo bọ́yẹ ó dress bí ọlọ́pàá. So ẹni ọlọ́pàá tó bá ti harass yín sìn, ẹ máa béèrè ID card ẹ béèrè ID card ọlọ́pàá ń sìn, ẹ wo ID card kó tó gbé yín kúrò ní sport tẹ́ bá wà, ẹ béèrè ID card. Ẹ má yẹ kó ọlọ́pàá kọ́kọ́ lọ wọ́n ẹ̀yìn pẹ̀lú uniform o. Ask for ID card. If any policeman or anybody stop you, please ask for ID card before you follow that person go anywhere. I beg you guys in the name of God. Please, oh.
I'm talking from experience. Oh, like seriously, I am talking from experience. I know what I saw today. As I am like this, I'm not feeling. I'm still feeling headache. Me ti wa okay because ara mi ń gbọ̀n mo pé inú film ni mo ti máa ń wò. Guys, please, ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run. Wọn ò ní fi ẹ̀jẹ̀ wá báyìí, wọn ò ní fi kásẹ̀ ọdún lẹ̀ pẹ̀lú aṣọ lọ́bí tá lérédé tata gbogbo dé báyìí. Àbọ̀ Ọlọ́run máa dájú lórí wọn lágbára Ọlọ́run. Please, guys, please share this video. If you are in Ikorodu, you have to be very careful now. Please, now.